Ọlọ́run ti ọdún tó kọjá eléyìí ni ìpàdé àkọ́kọ́ mi fẹ́ bọ́ nínú ọdún 2011 ọba tó mú wa la ọdún tó kọjá já tó mú wa rí àsìkò yìí mo fẹ́ ka yìí lóko ó ní Ọlọ́run tán
ìtumọ̀ ẹ̀mí mímọ́. Agbára ẹ̀mí mímọ́ jẹ́ olùdáǹdè, olùgbèjà, ẹni tó ń túni sílẹ̀ nínú ìpọ́njú tàbí wàhálà ayé wa. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Àìsáyà 61:1-3. Àìsáyà chapter 61 látòrí kìíní títí dé orí kẹta ní tó parí kó sáré bá mi kà á ní kankan. Ẹ̀mí Olúwa Ọlọ́run bẹ lára mi. Nítorí Olúwa ti fi àmì òróró yàn mí. Olúwa sí ìrere. Ẹ tẹ̀síwájú. Ó ti rán mi láti ṣe àwòrán àwọn oníròyìn jẹ́ ọkàn, láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn. Amen. Ọwọ́ bẹ̀yẹn láti kéde ìdásílẹ̀ fún àwọn tó wà nínú ìgbèkùn. Iṣẹ́ tí ẹ̀mí mímọ́ ń ṣe nìyẹn. Ìwọ kan wo ipò tí ó wà ní àṣálẹ̀ yìí. Wọ́n fi tó ti fẹ́ tẹ̀mí ọkọ̀ ṣiṣẹ́ nínú ayé yìí ẹ. Ìyẹn ni wọ́n kọ́ máa gbáradì sílẹ̀ fún ẹ kà síwájú mà. Àti ìṣísílẹ̀ túbú fún àwọn òde. Láti kéde ọdún ìtẹ́wọ́gbà Olúwa. Àti ọjọ́ ẹ̀san Ọlọ́run wa. Láti tú gbogbo àwọn tí ń gbààwẹ̀ nínú. Amen. Láti tú gbogbo àwọn tí ń gbààwẹ̀ nínú. Ẹlòmíì wọn kì í ṣe pé wọ́n yan àwẹ̀ fún un. Ṣùgbọ́n àwọn orí ipò tó wà wípé orúkọ owó ni mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí. A kàn fi rẹ̀ sínú bíríbírí. Ẹlòmíì àti èdè gbàgbàgbà náà kò sí àyọrí àdúrà. Kí ni nǹkan tí ó sọnù tó ṣe ń gbàdúrà bí aláìmọ̀ àdúrà gbà? Òun ni ẹ̀mí mímọ́. Ẹ kà síwájú mà. Láti yàn fún àwọn tí ń ṣọ̀fọ̀. Láti fi ọ̀ṣọ́ fún àwọn. Láti fi ọ̀ṣọ́ fún wọn nípò èèrú, òróró ayọ̀ nípò ọ̀fọ̀, aṣọ iyì nípò ẹ̀mí ìbànújẹ́, kí a lè pè wọ́n ní igi òdòdó. Amen. Amen. Nígbà tí mo wo àkọlé ìpàdé yìí ní àṣálẹ̀ yìí, mo rí wípé Ọlọ́run ìbẹ̀rẹ̀ titun. Ọlọ́run ìbẹ̀rẹ̀ titun. Nígbà bá tí a sọ pé ẹ̀mí mímọ́, Ọlọ́run ó ti dá ohun gbogbo fún ọjọ́ mẹ́fà, ṣùgbọ́n nígbà tó di ọjọ́ keje ó dá ènìyàn ní pé ó mú àmọ̀. Ẹ̀mí mímọ́ ti wà láti àtìtẹ̀kọ́ṣe. Ẹ̀mí mímọ́ ni Ọlọ́run bàbá, òun náà tún ni Ọlọ́run ọmọ, òǹgọ̀ngọ̀ náà ni à ń pè ní Ọlọ́run ẹ̀mí mímọ́. Ó wá ní ìmí rẹ̀ sínú ayé wa. Ìyí pé nígbà tí a dá ọ, a ti ní ìmí yìí sínú ẹ, tí ẹni wípé kọ̀ọ̀kan iná sí i, kó sì máa jò. Ṣùgbọ́n ẹlòmíràn mọ̀ bí ọ̀rọ̀ ìdájú sẹ́mi mímọ́. Ẹlòmíràn ní ṣe bí mo ti gba Jésù lólúwa tó lùgbàlà mi. Ìyẹn ọ̀kan, ẹ̀mí mímọ́ ọ̀kan. Ní àṣálẹ̀ wòye ayé ẹ tó bá wà àwọn ọmọ ẹ̀yìn nígbà tí wọ́n tẹ̀lé Olúwa wa, wọn ò lè ṣe ohunkóhun, wọn ò lè dá ohunkóhun ṣe. Ṣùgbọ́n nígbà tí Jésù lọ, ó lè mí yóò rán olùtùnú sí yín. Tábàlọ́wọ́ náà wọ àpọ́sítélì ní òfẹ́ kàkà, tábàdéjà lè ká orí kejì láti ẹsẹ̀ kìíní títí dé ìkẹkẹ àríṣẹ́ tẹ́tẹ̀ ní mọ́ ṣe nínú ayé àwọn ọmọ ìránṣẹ́ Ọlọ́run. Nítorí pé nígbà tí ẹ̀mí mọ́ bà lé wọn, wọ́n gba agbára ọ̀tun. Nígbà yìí ni wọ́n ní ìgboyà láti sọ wípé ẹ wá ọ, ẹ gbọ́ wa, àwa yìí gangan ni ọmọ ẹ̀yìn Olúwa wa, wọn ò fúnra wọn pamọ́ sí. Nítorí náà ìbẹ̀rẹ̀ ohun tuntun, agbára ẹ̀mí tí yóò kéde rẹ̀, agbára ẹ̀mí tí yóò polongo rẹ̀ wípé ọdún yìí ọdún ẹni o ní láti gbà ní àṣálẹ̀. Ǹjẹ́ o ṣe tán? Mo fẹ́ kó dìde lórí ẹsẹ̀. Mi ní fẹ́ kọ́ tán lẹ rárá. Wà á kọ́kọ́ sáré gbàdúrà yìí. Agbára tó tẹ̀lé Dáníẹ́lì wọ́n ní wọ́n kìnìún. Tí kìnìún ò fàjà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀, Olúwa wọ́n inú mi bí aboyún sí bí ọmọ ṣe ń kúnná aboyún. Agbára tó tẹ̀lé Dáníẹ́lì wọ́n ní wọ́n kìnìún jọgbọ́n tí mo sọ. Tí kìnìún ò fàjà, èyí ni wípé nínú ọdún tí a wà yìí, àìmọye èèyàn ní kìnìún ayé yóò fàjà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀, ṣùgbọ́n láti gbàgbá ẹ̀ ní àṣálẹ̀. Agbára tí yóò mú mi wọ ọdún yìí lọ, tí kìnìún ayé òfin ní fà mí ya, Olúwa gbé wọ̀ mí ní àṣálẹ̀. Àdúrà. Mo fẹ́ gbàgbára o, agbára Ọlọ́run o, agbára yìí ni mo ọ̀pọ̀rọ̀ fún bẹ́ẹ̀. Mo fẹ́ gbàgbára o, agbára Ọlọ́run o. Báwo ní sọjú òtí bì? Ṣé ìta bá gba agbára ẹ̀mí mímọ́? Nígbà táwọn dájú wa bá débì, àkọ́ máa kọ̀nẹ́ẹ̀tì ni.
kò sí wàhálà ń bẹ̀ nítorí pé ẹnìkan ti wà láàrin wa ìtì ìṣẹ̀mí mímọ́ tí ẹni wípé ní mo wà lẹ́nu ọ̀nà ọlọ́run bàbá ọlọ́run ọmọ àtẹ̀mí mọ́ kàn sílẹ̀ kankan ẹni kó dẹ̀ rí ibi wọlé ó tán kò gba wàhálà kò ní kó sanwó fún un agbára ìlú mọ́tò òfin ní ṣàìsàn ìtọ́ òfin ní jẹ gbèsè ìtọ́ òfin ní rẹ̀rìnrà ìtọ́ òfin ní sẹ́lẹ̀nù ìtọ́ òfin ní bọ́sílì sínú òfin ayé ó ní àníkò gbà ní àṣálẹ̀ yìí má para ẹ má kàn ṣe jọ kó jẹ́ pé o fẹ́ yà pé tó wà lẹ́gbẹ̀ẹ́ mo fẹ́ kó kọrin yẹn kọ́kọ́ làágùn sí gan nítorí pé kí ni o ò ní lọ lásán èmẹ́ mo fẹ́